Oh, babe, ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ o. Ó ní restaurant kan tó ṣe ṣì ibẹ̀ ni mo fẹ́ gbé ẹ lọ lọ́la. Wọ́n dé o. Wọ́n máa ń sọ nìyẹn. Ó lè dọ̀là ń ti káwọn yẹn kí o lọ sí Ọláyẹmí. You know I love you now. Mo máa gbé ẹ lọ́bẹ̀ náà. O mọ̀ pé mo lè fi ẹ́ ṣeré. Ká nìyẹn. Èmi ni o. Bẹ́ẹ̀ni, ṣé o retí àlejò? Mi ò retí anybody now. Lọ wo ẹni tó wà bẹ́ẹ̀. Àǹtí Kẹ́mi. Àǹtí Láyá. Ojú mi lélẹ̀. Ibi wọn kó èdè gbé níbo ni kí ló ṣẹlẹ̀? Ẹ wo Àǹtí Láyá. Kò lẹ ti ń bọ̀. Wọ́n ń bọ̀ láti sùn náà. Ẹgbọ́n mi. Báwo ni? Ojú tó yí gbé o. Ìwọ tẹ̀ ń bò ó lè pè ó lè ó sọ fún kó ń bọ̀ rárá. Àṣàna báwo mo ṣe máa pè yín kí tó di pé mo wá síbí ìgbà yìí. Bójú yìí ṣe ń dán. Ẹ má mú mi ṣeré rárá. Inú ìrìn àti ìtàlójú èdè ti rí rúmùrúmù. Àgbà tó ẹ̀gbọ́n wa ti fẹ́ yín báyìí. Àti ìrójú ẹ̀gbọ́n wa lẹ́mù. Ní sùúrù ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ o. Mo wà pẹ̀lú yín. Ìyàwó mi lélẹ̀. Mo mọ̀ náà. Mo ti marry. Ó yàtọ̀ sí ìgbà tí mi ti marry. Gbogbo ẹnu blé tó máa ń níyẹn límìtì ẹ o. Ṣọ́ra ẹ o. Ṣé fún máa búyà ọkọ mi lójú mi? Mi ò wọ́n ṣàlàyé fún mi. Ilé fẹ́ jẹ. Ẹ wo nǹkan tẹ bá nílé. Ewu méjì rí ní ìbẹ́jẹ tó. Lẹ́yìn ròmùròmù yìí. Ròmùròmù ẹ̀yìn. Kí ló fẹ́ jẹ jàre ní tìǹtì ọ̀ṣà gbogbo yàrá? Ẹgbẹ́ mi tọ́jú yín o. Ẹ̀rọ ẹ lọ jàre. Mo ní jísì. Ó yá nà kò sí problem. Ẹgbọ́n mi aláwọ̀dí yín dọ̀. Mẹ́bàá tẹ̀ wá rí ti wà wà á náà ṣàrí ti yín rò. Ìyàwó yín tọ́jú yín gan-an. Ìgbà tí mo wà yìí, máa fẹ́ láàánú. Take it for free. Bring it home. The clouds are tight. Oh, the land is dark. The clouds are tight. The land is dark. Ọmọlára. Àǹtí Kẹ́mi. Ilé ìtẹ̀sẹ̀ wá ń pè mí bẹ́ẹ̀ yẹn. Ẹ mọ̀ pé tàlejò bá àbí ẹ ti insult mi nìyẹn náà. Ṣé òun rẹ̀ sì kí n kúnlẹ̀ fún ẹ? Torí mo fẹ́ fi orúkọ àbí. Àǹtí Kẹ́mi ẹni Òun rẹ̀ sì kí n máa kúnlẹ̀ fún ẹ. Àǹtí Kẹ́mi, ṣé màá ti ń rí jà ti tẹ́lẹ̀ ni? Why will you be calling my name like that? Kò máa ṣẹ́jú ẹ o. Kò ń ṣẹ́jú ẹ ara ẹ̀gbọ́n mi ló ní fault. Ẹ̀gbọ́n mi ló ní fault. Because wọ́n rí ẹlòmíì lẹ̀, wọ́n gbé akọ pẹ́pẹ́yẹ yìí, tó gbé ẹ wá, wàhálà kò ń ṣẹ́jú àtọ̀. Àǹtí Kẹ́mi, èmi lè fi nǹkan wé tótó yìí. Kò ń ṣẹ́jú ẹ. Jọ́ nítorí Ọlọ́run oúnjẹ mi kan. Ó kù díẹ̀. Látàárọ̀. Tó bá kù díẹ̀ sí ó máa tó jiná. Ẹ má bínú. Má kùn lé mi lórí o. Kò ń ṣẹ́jú ẹ, má kùn lé mi lórí. Ẹ má bínú mà. My friend, project tó sọ fún wa kọ́ ṣé òun ò ṣe project yìí mọ́ ni àbó sọ fún wọn ni àbí àgbọn nǹkan lórí project yẹn mọ́ láti jọ yìí kí ló ń ṣẹlẹ̀. kò ṣe pé mi ò sáré lè lórí ṣùgbọ́n mo ní issue lórí project yìí. Imagine wọ́n ti ń gbé ọjà mi bọ̀ owó tí màá fi surprise tó máa fi gbé ọjà fún mi kò sí lọ́wọ́ mi. Torí ẹ̀ mo ṣe rò pé meeting tájọ ń ṣe bí àtẹ̀bátẹ̀ lè bá mi rí change díẹ̀ máa lè send sáwọn pípì yẹn kó bá mi gbọ́jà mi wá. o mọ presentation tèmi èmi ò lówó lọ́wọ́ èmi náà mo ní kò tó fẹ́ fowó ṣe mi ì lówó lọ́wọ́. bí a kà bẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ wa Jídé àbíkẹ́ ọ̀rẹ́ wa yìí. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin náà mọ̀ pé owó tó wà lọ́wọ́ mi ló ti fi ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe. So kò sówó lọ́wọ́ èmi náà. tó lọ́nà kan sì yẹn méjèèjì kò sẹ́ni tó lè assist mi. Ṣẹ́ni tí ò sí bíbá ẹ lọ ní ká bèrè lọ́wọ́ ẹ̀ tá bá wá rò náà tó bá fún mi ní wrong information pé kò sówó lọ́wọ́ nǹkan owó kẹ̀ máa wà lọ́wọ́ gbé ẹ máa ní kò sówó lọ́wọ́ yín kí la máa ṣe báyìí. I no fit lie for you. ó bá ṣe ń tẹ́wọ́ pé àlówó lọ́wọ́ yìí a ṣáà lè máa bàbá ẹ̀ máa lọ títí tẹ́ bá mind èmi ní plan o. tẹ́ bá ní mind
Kí ni nǹkan náà? Ẹ̀gbọ́n mi. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Kí ni ẹ? Lórí ọ̀rọ̀ ìyàwó yín. Kí ló ṣẹlẹ̀? Ní tẹ̀ ń wò mí bẹ́ẹ̀. Ẹ wo ìyàwó yín ni o. Bó ṣe ń jáde lóru, wọ́n ń jáde lọ́sàn-án. Wọn lásìkò. Bẹ́ẹ̀ni wèrè sàn jàre ìjọ olóṣìdè tó ti rí ẹ tó ń jáde lóru tó ń jáde lọ́sàn-án. Àwọn fẹ́ràn abẹ́ get out jàre. Màṣẹ máa bá yín sọ́nà nìyẹn tẹ̀ ní dán. Màṣẹ máa bá yín sọ́nà nìyẹn tẹ̀ ní dán. Kí ló ṣẹlẹ̀? Ìgbà tẹ̀jẹ̀ fẹ́ dá mi lóhùn kan, ẹ wò ẹ má wọ̀rì. Ẹ wò kí lẹ máa jẹ òkú bá yín sìn. Hello ma. Ma ẹ ká sọ ma. Mo wà pa mà ṣáájú wá mà. Mo mà rí kọ́ yín ṣé kò sí? Ẹ fẹ́ rí mi. Ó mọ tó next week tó ráyè but ní wíìkì kò sáyè fún mi rárá. Ó wà important. Church. Kò sí wàhálà. Bó tó bá di next week náà máa ráyè. Ẹ má worry. Okay, kò sí wàhálà. N ti gbọ́. Okay ma. Ọ̀rọ̀ àwọn pásítọ̀ ìṣá. Ìbà ìbálùkọ́sọ́ méjì tí ò gbúdọ̀ kọjú síra wọn ìbálùbẹ̀ bí abojú lókèlókè. Mo ti mewúrẹ́ sẹbẹ jó jẹ́ mo ti mágùntàn sẹ́bọ̀ sẹ́yìn. Ní tí mo fẹ́ ṣe lónìí ò gbúdọ̀ hun mi o. Orí owó àdá òní padà tọkọ nìkan níjọ́ kọ́ lẹ́nu ọkọ̀ níjà ká bẹ́jẹ̀ débi gbogbo ara ní gúdúgúdú fi ń dirogun. Ẹnìkan ò ní dísù ògiri sá lọ́wọ́ kọ́kọ́ mọ́ta lóko bàbá rẹ̀. Ní tí mo fẹ́ ṣe lónìí ò gbúdọ̀ hun mi. Tó rádà ṣe ní hun mọ́ ìbọn gbúdọ̀ hun mi èèyàn. Gbogbo tí bá ṣe ọ lónìí ó dàṣẹ. Ọ̀sẹ̀ ló ní kó ṣe oṣù ló ní kó mọ́ sún àwùjárò ní wíìtì ẹ̀ kó mọ́ ṣe. Ọmọdé bá mọ́ṣẹ́ dání a ní kó ṣe tágbàlagbà bá mọ́ṣẹ́ dání a ní kó ṣe kó ṣe báyìí ní tìlá kò ṣe. Gbogbo tí ń bá ṣe lónìí àṣegbé ẹ má fi hun mí o. Báyọ̀ Bàbá. Ẹ̀mẹ́ ló mú pé ọ́. Ẹ̀mẹ́ta ni. Ẹ̀mẹ́ta mú pé ọ́. Ẹ̀mẹ́ta là ń pa àwọn ìyá mi lórí tọ̀sán gbàlà. Àbọ̀gbọ́ o ti lówó o. Owó rẹ ti dé. Sikisiki mọ́ mi owó ti dé fún ọ báyìí. Bẹ́ẹ̀ ni ó lówó débi pé owó rẹ ó pọ̀ débi pé katapila ò lè kó. Èmi lèmi sọ bẹ́ẹ̀ fún ọ. Àmọ́ wá wò ó kòkò tí mo gbé fún ọ tí mo ní kó gbé pamọ́ sínú ilé ọ̀dọ̀ rẹ ojú méjì ò kí ń rí o títí tí ó fi péjọ kẹta tó fi padà lọ bẹ̀ wò ojú méjì ò gbúdọ̀ fojú kan tó bá wá dijọ́ kẹta wọ́n padà sí ìdí kòkò owó tó bá bẹ́ẹ̀ nu wọ́n fúnra lára rẹ̀ ò lè sọ tó já ọ̀dẹ nù èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Àmọ́ bàbá ṣé nǹkan tẹ́ ń sọ yìí ṣé ẹ serious? Kí ni jẹ́ báwọn kí ni jẹ́ ó sírí kí ló pé. Nǹkan tí mo mean ni pé ṣé nǹkan tẹ́ ń sọ yìí ṣó dá yín lójú? Ọmọ yìí ò mọ ògùn pé lẹ́kọ̀ọ́ èmi iṣẹ́ tí mo jogún lọ́wọ́ àwọn baba ńlá bàbá mi ni èmi ò gbẹ́yìn kù lè mọ iye odò tó wù ewé tí n bá pè lójú ọlọ tí ò bá jẹ́ ká jẹ́ kókù kan ìwé kan ni mo pè lójú ọlọ ìgbà ìwé ní jẹ́ mi. Tó bá wá rí bẹ́ẹ̀ nǹkan tẹ́ ń sọ yìí tó bá ṣiṣẹ́ gbogbo àwọn òòṣà yìí a máa kó wọn lọ Lẹ́kì àwọn òòṣà yìí máa wà lábẹ́ èsì wọn máa gbá èsì bẹ́ẹ̀ kan tẹ́. Ọ̀dọ́gọ́ dákẹ́ ẹnu rẹ̀ jàre ẹ ṣe máa ń ṣe rán dẹ̀rẹ̀dẹ̀ kiri nù. Ṣé tí ó bá jẹ́ pé àwọn tí mo ṣiṣẹ́ fún níjọ́ kìíní àná àwọn ti kó àwọn ìjà kó ń bì àwọn tó kó àwọn rúmọlẹ̀ kó ń bì ṣé wọ́n bá kankan dé bẹ̀? Àwọn rúmọlẹ̀ tó ń gbé wọn ti wà ń bẹ̀ látàgé àwọn baba ńlá baba mi. Kò ní dorí rẹ torí pé mo ṣiṣẹ́ fún ọ kó wá sọ kó gbá àwọn rúmọlẹ̀ kó ń bì tán wà ṣe wọ̀ ẹ̀ ṣe báwọn ọgbọ́n. Àmọ́ ìkìlọ̀ kan wà nínú iṣẹ́ tí mo ṣe fún ẹ tó o gbúdọ̀ fi sọ́wọ́ sí rẹ ò gbúdọ̀ fi jẹun. Wọ́n ọmọbìnrin tá a lò fún ọ yìí mọ̀ pé owó rẹ̀ ló ná o ó wá dèwọ̀ fún ọ o ò gbúdọ̀ náwó rẹ̀ fún kankan nínú àwọn èèyàn o ò gbúdọ̀ fi ṣàánú
ìjọ́kíjọ́ tó bá fowó ọmọbìnrin yìí ṣàánú ó rí pépà ńlẹ̀ báyìí ó sì kú lówó ìlú. Yes sir, ẹ ní kí n má ṣàánú fún àwọn èèyàn, àwọn owó gangan lẹ ní kí n má ṣàánú fún, á ṣà ní àwọn èèyàn tẹ máa ní kí n má ṣàánú fún. Gbogbo àwọn tó bá jọ̀rẹ́ rẹ tó súnmọ́ ìkankanú ò gbọ́dọ̀ láǹfààní nínú oore rẹ. Ìjọ́kíjọ́ tó bá ṣoore fún kankanú àwọn ọ̀rẹ́ rẹ kolokolo ayé ó lù fún ọjọ́ èmi mo sọ bẹ́ẹ̀. Ó rí ewé ńlẹ̀ báyìí ó sì mọ̀ pé lówó èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. O mọ́ gbìyànjú rẹ̀ wò ìwọ rẹ̀ ni. Dàn bẹ́ẹ̀ ni. Ẹ káàsán. Ìyá Jídé. Báwo ni? Ẹ káàsán. Ẹ̀gbọ́n ẹ̀ kọ́? Mo ti fi ijọ́ mẹ́ta ní ìsìn àánú wọn lè ṣe kò sí. Báyọ̀ sọ pé máa travel now. Má wọ̀rí. Tó bá wá dé ńkọ́ ẹ ní sùúrù, tó bá wá dé ńkọ́. Má wọ̀rí. Mo ti fi ijọ́ mẹ́ta láti rí wọn lẹ́wọ̀. Kí ló ṣe pé tí mo lọ ṣá? Ṣé kò ṣe pé Báyọ̀ lọ dá ṣe kinní yẹn? Inú kò rọ̀ jẹ́ bẹ́ẹ̀, òye lọ dá ṣe irọ́. But tí mo lè lọ, ní kàwá náà, ṣé kìí lọ? Kí ló ṣẹlẹ̀? Báyọ̀, àti bá mi rí eléyìí ti ṣẹlẹ̀. Ọjọ́ láti ibi tó trọ́bù lọ. Ìgbà ló ti rí báyìí. Báyọ̀! Ibo lẹ́ wá ń gbé lọ sí? Àti ẹni kàtẹ́ ẹgbẹ́ tí wọ́n jáde. Asílẹ̀, ẹ jẹ́ kí n máa lọ sí UK náà. Ọ̀rẹ́ wá. Báyọ̀ ò ní ṣubú o. Kí ló máa ń ṣe àwọn èèyàn wá báyìí? Ṣé kìí ṣe nǹkan tí mò ń rò ni? Ó má lọ jẹ́ pé bọ̀bọ́ yìí ti padà lọ ṣògùn owó. Wàláhì ó ṣògùn owó rẹ̀. Ẹ kí ló ń jẹ sùúrù díẹ̀ tó kọ́ máa ní sùúrù díẹ̀? Ṣé gbogbo àánú la broke náà? Ṣùgbọ́n kí wọ́n máa ní sùúrù di àsìkò Ọlọ́run kò lè ní sùúrù. Ọwọ́ Báyọ̀, bó ṣe ń ya wèrè tán ni o. A ní bọ̀bọ́ yọ̀ kojú àná tó bá wà lọ́wọ́ ẹ̀ tó bá nídìí ẹ̀pọ̀ ẹ̀ náà kò ní ṣe bó ṣe máa ṣe ni òun ò ní ó dẹ̀ ṣe pé kò ní owó yẹn náà ṣé kí ló tún wá sùn débi tó lọ ṣògùn owó ó ti ní chẹ́ǹjì díẹ̀ kí ló ń wá kiri. Ó kàn kó àwọn fámìlì ẹ̀ sínú wàhálà lọ́wọ́ ṣe ní èmi náà máa ń wá àwọn dà bọ̀bọ́ yìí tá a bá ti ní kó fún wa lówó àbí àfi kó ṣayé fún wa. The last time tí mo ní pé mo ní di 2 million péré ó kàn já mi ni mo sọ ṣe lórí kò sówó lọ́wọ́ òun. Owó ni mo fẹ́ dúró tí wọ́n ṣé wàá dúró mo bá nánú owó ẹ̀ ọgbẹ́ni wọn àti àwọn fámílì ẹ̀ nìyẹn ó fẹ́ dúró.